kábíyèsí o ọba mi olódùmarè ọba mi pátápátá pinra ọba mi pátápátá pinra porongodo elékìkan àtìkìtàn ọba olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀ ọba títí ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ ọba tí ń bẹ ńgbà bẹbẹ ń bẹ ọba tí ó máa bẹ ńgbà tí ò bá ní sí tí a mọ̀ pé ń bẹbẹ mọ́ ọ̀ṣun ní sarúgbó igi oko pèrègún ní ṣòpìtàn Ifẹ̀ àgùntàn ẹran ìtàn ní gbogbo apáta tẹ̀ ń wò mí yìí tẹ̀ ń gbọ́ mi yìí àwa lápètàn gbogbo àwọn ọ̀tá wa Mọ̀rúfù Adégbóyèga lórúkọ tèmi o araba bá àròyìn fún gbogbo orílẹ̀ ìgbórè ọmọ ọ̀dọ̀ àgbà ìmọ̀lẹ̀ tí gbé orí social media ó yànmùyànmù bọ́ba fẹ́rẹ̀ gbogbo ìlú Ẹ̀gbá ọ̀kan lọmọ fún gbogbo ìlú tó kú. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń fọ́lọ̀ wa lórí ètò tá a pè ní Real Yoruba Magic níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìmọ̀ ìjìnlẹ̀ àwọn kòjọ́dán kòjọ́ sáyẹ́ǹsì tá a gbọ́jú bá lọ́dọ̀ àwọn bàbá wa. inú mi dùn àwọn fílàs tá à ń gbọ́ táwọn èèyàn ń pé àti àwọn bàbá wa nímọ̀ tó tó yìí bójú bá dẹ jú dáadáa àmọ́ orí mú àìrìn jìnnà lára abúkẹ́ ọ̀kẹ́rẹ́ ẹni tá a tún fẹ́ bójú wò lónìí nǹkan kan tí wọ́n kàn máa rọ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé ni wípé ẹ máa bá wa share prógráàmù yìí ẹ máa bá wa subscribe sí kó lè bá délé kó lè bá dóko kí àwọn míì náà àwọn ẹ̀yà míì kí wọ́n lè mọ̀ wípé ìran Yorùbá a ní nǹkan lọ́wọ́ lórí Facebook Real Yoruba Magic lẹ lè wá wá sí ibi ẹ ti lè rí wa nù Real Yoruba Magic lórí Facebook lórí YouTube Real Yoruba Magic TV Real Yoruba Magic TV lórí TikTok Real Yoruba Magic ìdún àwọn àgbà kí ni tá a fẹ́ bójú wò lónìí láyé ìjọ́hun àwọn bàbá wa bí wọ́n bá fẹ́ mu ọtí bíà wọ́n bá ti ṣe ọtí bíà ìlàjì yóò ti rú dànù tán àwọn bàbá wa jókòó bí ọtí yóò ṣe mọ òru dànù rèé ọtí ọ̀kẹ́ kan ó sì ti rú dé làjì ìgò bẹ́ẹ̀ báwo tí wọ́n sì ń ta bíà ní ìsinyìí ó kọjá pé lẹ́yìn wá sí bíà kí làjì ó wá jò tán nù rẹ̀ ṣùgbọ́n ọgbọ́n wà táwọn bàbá wa ń dá tá a bá ti ṣí ọtí bíà kó tó di pé ọtí yóò mọ òru ń làwọn bàbá wa ti ń dá ọgbọ́n yìí à á ṣe lójú ní ìsìn tẹ́rì o èyí ò wù kó lè jẹ́nu ọtí bíà bó sì já àwọn ọtí míì náà mo kàn fi bí àwọn ṣẹ̀ sáǹpù ni tá a bá ti ṣí kó tó di pé yóò mọ òru a lè ti fi epo sí àtẹ́lẹwọ́ wa báyìí tàbí ká kí ọwọ́ bọnú epo á wà kí bọ ẹnu ìgò ọtí òun fẹ́ kò ní rú mọ́ yóò padà síbi tó ti ń bọ̀ ni. bí n bá sọ pé iná ń jó lójú omi ẹ má tí ì bá mi jiyàn eérú rẹ̀ lẹ̀bá ní kí n lọ kó wá ẹ bá mọ́ tí ì bí àwọn ńgbà tá a bá ṣe é ẹ̀yìn tẹ̀ ń wò wá ẹ wà rí ohun tó ṣẹlẹ̀. ńgbà mo sọ pé epo lẹ́ẹ̀kan tí ẹ mọ̀ pé pópó oríṣiríṣi ẹlòmíì lè máa wò pé àbẹ́pọ̀ bẹtiróòlù àbẹ́pọ̀ kẹrosínì àbẹ́ nǹkan epo pupa ni o palm oil epo pupa tá a mọ̀ fi ń sebẹ̀ kì í ṣòróró òun lè rí òun ẹ jẹ́ ká rọra ṣe epo òun lẹ̀ ká bu epo òun lẹ̀ tíntínní sínú ọmọ orí ike yìí gan ni ẹ jí bí àṣà àwọn Haúsá wa ópùnà olúṣinṣi tí wọ́n fi ń ṣe ọtí rèé o ṣe é rí bọ́tí dípò kó mọ́ ọrú ẹ bá ti ṣe àyè lẹ́nu ògo kò ní ru ṣe é rí pé kò ru kò ṣèyàn ní nǹkan kan ẹ rí pé bó ṣe fẹ́ mọ́ ọrú òkè tá a yá fi epo òun pàdé rẹ̀ kò gbọ́dọ̀ ru ọtí bí àti wá hàn ju kó ṣe pé ìlàjì ó ti dànù nínú rẹ̀ owó tó yẹ kẹlòmíì ò fi mu ọtí méjì yóò àmì ọ̀rá mẹ́rin nígbà yẹn pé ìlàjì yóò ti ru tán ṣé ẹ rí i pé bó ṣe gbé ọwọ́ ọjà tó ṣe bí ẹni ru sókè tá a fi pohùn pàdé rẹ̀ kò ní ru mọ́ ẹ̀yin náà ṣe lọ́dọ̀ yín sáyẹ́ǹsì Yorùbá ẹ̀ á máa gbọ́ o kì í ṣọtí bíà nìkan o kódà bó jẹ́ àwọn ọtí ẹlẹ́rìndòdò tó stubborn tí máa ń ru núgò ohun tẹ́ ẹ bá ti ṣí tó bá ti ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ru ẹ̀rí bí mo ṣe lẹ́ẹ̀kan ẹ ṣá ti ẹ fi pohùn pàdé rẹ̀ wọ̀ ni kò wá ṣèyàn ní nǹkan kan kì í ṣe májèlé kì í ṣe pé bóyá àmọ́ tí ó ṣe lára yóò lọ́lẹ̀ ni tí ẹ sì fi bù tán tẹ́ ẹ fi mú tán ọtí wọn ó lè mọ ọrú lẹ́nu yóò kò ṣìyàn ní nǹkan kan Real Yoruba Magic ẹ lọ bá wa subscribe sí lórí Facebook Real Yoruba Magic Real Yoruba Magic lórí YouTube Real Yoruba Magic TV lórí TikTok Real Yoruba Magic ìdán àwọn àgbà Real Yoruba Magic ìdán àwọn àgbà àdúgbò lọ́dọ̀ Ọlọ́run ọba tó ń fún wa ṣe gbogbo àwọn ọkọ̀ tá a jọ máa ń mẹ́tò Real Yoruba Magic tètè wá gbogbo yín pátápátá mọ̀ ké. ẹ̀yin tẹ́ wá ń lo dátà yín tẹ̀ ń wò wá iná ò ní tánwó yín ẹ ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì wà lókèrè nílùú èbó ẹ kórè epo wálé
elédùà ò ní fi òkú yín sọ̀run ẹ̀ ní gbé sájò ẹ̀ ní kú sájò ẹ kórè oko wálé ni gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń fi dátà yín wò wá àti gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń kan sára tẹ́ ń bá wá subscribe owó ò ní tán lọ́wọ́ yín mo kí gbogbo yín mo appreciate yín púpọ̀ púpọ̀ orúkọ tèmi ò yí padà o Moruf Adégbóyèga lórúkọ tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ìmọ̀lẹ̀ tí gbénu social media ó yàn yàn araba bá ròyìn fún gbogbo orílẹ̀ ìgbórè bọ́bá fẹ́rẹ́ gbogbo ìlú Ẹ̀gbá ọ̀kọ́lọ́mọ fún gbogbo ìlú Òṣogbo mo kí gbogbo wa pé ayàtà láfíà ńlá tó pàdé láṣẹ ọba àmì Elédùmarè ire o.